Africa Content TV. Ìyàwó àgọ́ mi máa kì í sílé. Níbo lójú wa lọ́dún? Ilé ìtọ́rí ayé ìbẹ̀rẹ̀ nínú ẹ̀la bí ọba ńlá. Agbọ́dọ̀ àjọ̀dọ̀ bí àyè wọ́n ṣe bí ha. Èmi àti Jákú wúrà. Ìyàwó àgọ́ mi máa wù. Àyè ní wọ́n láàbì àti wọ́n lọ́wọ́. Sọ̀rọ̀ bí mi lóbi ẹja. Sọ̀rọ̀ bí mi lóbi ẹja. Ayé àtòrò bìbìbìbì. Ìjọba orí ẹ̀ máa kọ́ wúlẹ̀. Ẹ̀jẹ̀ ẹ̀ máa kọ́ wúlẹ̀ o. Tó bá lọ́gbà kó ráyè. Ọ̀gá tó rí òdúdú. Ọ̀gá tó rí òdúdú. Ṣojú àwọn ìwà àpáyé ṣe wò. Ọ̀gá tó rí ọ̀gá àgbà ìgbà kan ẹ̀ka. Ọmọ àdáni mú wọn pọ̀. Ọmọ ìyàwó àdáni. Ọmọ mi ní Súlè máa. Súlè, ó ṣe tó dàgbà mi. A máa tún ṣe fún ẹ o. Súlè. Ó kí ẹ fún bàjọ́ bí ẹ. Súlè. Súlè, ẹbí ẹ ṣe púpọ̀. Súlè. Òbí kú ní ewé. Súlè. Olówó ní Súlè. Súlè. Ó kí ẹ fún bàjọ́. Súlè, ẹbí ẹ ṣe púpọ̀. Ibu ọba ńlá òkèèrè àlàáfíà. Bó ṣe ká fún Jíbọ́lá, ó ń ta fún ẹ̀. Súlè máìtó. Bọ́lá mi ṣe ń gòkè, ìwọ náà òun dàgbà. Súlè máìtó. Òbí kú mọ́ lọ́wọ́, bàbá wọn náà lọ́wọ́. Súlè.
ọ̀rẹ́ ọ̀pàdé múlé báyọ̀ happy new year to you ṣe ẹ̀yin èrè máa bá bẹ̀rẹ̀ nípa báyọ̀ lọ́tẹ̀ mo láyọ̀ láti sọ fún yín lọ́dún yìí mo gbàdúrà lábẹ́rẹ̀ nípa àwọn ọmọ bíi ṣùgbọ́n bàbá ní sùúrù lágbọ́dọ̀ lọ́wọ́ aṣíwájú ló ti di pẹ̀sìdẹ̀ntì ìbáyé agbára pẹ̀sìdẹ̀ntì ọ̀tọ́rìtì nígbà tó wá. Gbogbo ìpátápátá ọba aládùúrà ẹ̀rí ṣe wà aládàánù ẹ̀rí ṣe lásán àsìkò bàbẹ̀ náà bá jiná wọn ní fi ń ṣàwá sí ẹgbẹ́ bó ṣe ní àmì sùúrù kì í tọ́ wa àsìkò ní bọ́bá yìí kéwàá ní ọ̀ọ́dún nílùú Amẹ́ríkà 2023. Kúlẹ̀ ọ̀pàdé kúlẹ̀ wáyọ̀ ẹ pariwo fún gbogbo ènìyàn ọ̀pọ̀ mi lẹ́wọ́ ọ̀pá nílẹ̀ bẹ́ẹ̀ nígbà ọ̀pàdé sí náà. Pé wá di ọ̀tún ọ̀dọ́ bí wáṣ. Ragi, kí ló ṣe tó pàjù? Wáyé tó ń fọ́ mi lójú, ó bá kí n ṣúwèé ẹ̀. Máa ṣúwèé ẹ̀. Bàbá bẹ́bí nínú ẹ̀ àbọ̀ ayé dáadáa. Ọkọ̀ fún ìdí mọ́ sùúrù rẹ̀. Bàbá tó ní bàbá. Ọlọ́ba àbá tó sùn mí. Ọ̀rẹ́ ọ̀gá Adébúlé. Èyí ọ̀sẹ̀ ní àwọn ilé mọ́tò àwọn alábọ̀ ní. Báyọ̀ ọkọ̀ ṣe fún mi. Níbi ìyọ̀ òtítì. Ìwọ àpapọ̀ ètò sára. Àná tún lè ojú fáyé. Báyọ̀, ó máa kíá ọṣẹ níbi ìyá òtítì. Ọlọ́run tó ṣe gbogbo ní bẹ́bí. Àyẹ́ náà.